Ẹ káàbọ̀ sí ìròyìn àṣà Yorùbá TV níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ ojúlówó. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ àwọn ìròyìn tí kò kìí ṣe òtítọ́. Àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣìíríṣìí àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Sọ ojúlówó ọmọ lásìkò yìí kò sẹ́ni tó tó kó yan máa jà sọlá kéré o. Tí wọ́n bá ń sọ akọni ọmọ lásìkò yìí kò sẹ́ni tó tó kó yan máa jà sọlá kéré o. Tí wọ́n bá ń sọ ajagun ńlá lásìkò yìí kò sẹ́ni tó tó kó yan Ìgbò kéré o. Mo ní wọ́n fẹ́ gbàrà lọ́wọ́ alára, irọ́ náà ń pa. Wọn ò lè gbàrà lọ́wọ́ alára, irọ́ náà ń pa. Ẹgbọ́n náà, mo ní wọ́n fẹ́ gbàrà lọ́wọ́ alára, irọ́ náà ń pa. Wọn ò lè gbàrà lọ́wọ́ alára, irọ́ náà ń pa. Májàsọ́lá bàbá lókè ló fún ẹ lára, ó yá máa dá lọ. Wọn ò lè gbàrà lọ́wọ́ alára, irọ́ náà ń pa. Májàsọ́lá tún fẹ́ gbórí wọ Ọ̀ṣun state, irọ́ náà ń pa. Wọn ò lè gbàrà lọ́wọ́ alára, irọ́ náà ń pa. Torí bàbá lókè ló fún ẹ lára, irọ́ náà ń pa. Wọn ò lè gbàrà lọ́wọ́ alára, irọ́ náà ń pa. Kí Májàsọ́lá tó dá lára tó ń dára, iṣẹ́ ló ṣe. Wọn ò lè gbàrà lọ́wọ́ alára, iṣẹ́ ló ń ṣe. Ni mo ṣe ní Májàsọ́lá òtútù dé nìṣó níbẹ̀ gbìngbìngbìngbìn. Ni mo ṣe wípé Ìgbòho Májàsọ́lá òtútù dé gbìngbìngbìngbìn gbìngbìngbìn. Oh God. Ẹ sọ fún Saheed kó ní iṣẹ́ mi wá ọkọ̀ 20 billion wá. Good news. Bàbá mi ẹ kú sí mi ní Ige Solomon the Sakpetu, I Chief Sakpetu of Sarun in Ondo State. A máa yẹ yín ni kò ní yẹ ẹ lẹ̀. Aṣọ iyì tọ́lọ́run ọba mi dá sí yín lára, ọmọ aráyò ní fàyàmọ́ yín lọ́rùn. Mo kí yín a kú ìsinmi ní a ní ilẹ̀ Yorùbá máa ní ìsinmi. Bó wu ọ̀tá kó fẹ́, bó wu ọ̀tá kó má fẹ́, the Yoruba land will have ìsinmi. A máa ní ìsinmi. Ẹ kú ìsinmi ní. Ẹ kú ọjọ́ méje, ẹ kú ọjọ́ mẹ́ta. Nẹ́tíwọ̀kì yẹn báàdì kò jẹ́ kẹ́ ẹ rí mi lánàá. Á dára fún yín, ojú òní tì yín. Nínú àgbàrá kì í fò kòtò. Ìrì ayé yín ò ní fò yín ru. Bójò bá ti rọ̀ ara máa ń tulẹ̀ ní. Láti wákàtí ọ̀wọ̀ yìí, gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ wọnú ìtura yín lọ. Oh, please forgive me. For what, sir? Ẹ ṣe mí. Èmi ni mo máa ń ṣe èèyàn. Torí èmi gan mọ̀ pé wà mí ọ̀dà. Oh, mo kí yín o, mo kí yín o. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè. Mo kí yín lórúkọ olóyè Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, I Chief ajagun ńlá of Yorùbá land. Àwọn kan lẹ́nu mi tóbi, èmi kọ́ mo dára mi, Ọlọ́run ló dá bẹ́ẹ̀. Mo kí yín lórúkọ wọn. Mo kí gbogbo ọba lẹ́kọ̀ọ́tù òjíire, ìlú ò ní tú lórí yín, kò tú lórí àwọn bàbá yín, kò ní tú lórí ẹ̀yin náà. Mo kí gbogbo ìjòyè, mo kí gbogbo ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá pátápátá ẹ̀yin bàbá wa tọ́lọ́run ọba mi ń fi ṣaṣíwájú lé wa lórí, àtẹ̀yìn ọ̀tọ̀kùlú tọ́lọ́run ọba mi tó fún ní búrùjí, ẹ̀ẹ́nì kábàámọ̀. Ilẹ̀ Yorùbá ò ní dàrú lórí yín. Mo ní tó wá já àwọn ọmọ Yorùbá lè kan náà ni. The Iru Ekuns is moving forward every day. Èdè ìlú ìyá mi yẹ ti tó fẹ́ máa gùn mí ni. Iru Ekun ó ń tẹ̀síwájú lójoojúmọ́. And let every one of us appreciate it.
ká mú lọ́kùnkúndùn ọ̀nà kan ṣoṣo tá a lè fi délẹ̀ ìlérí tọ́lọ́run bá ti fún wa lórí ọ̀fẹ́ tá a kàn ìyá apá àwọn ọ̀tá wa tọ́lọ́run bá ti fún wa lórí ọ̀fẹ́ tá a ṣẹ́ spinal cord àwọn ọ̀tá wa àti gbàgbára lọ́wọ́ wọn we can now continue to béèrè ikú tó pa bàbá wa èrè ìdí tí ọlọ́run ọba mi sì sọ ìrù ẹkùn kalẹ̀ gbáà látọwọ́ olóyè ṣe Sunday Adéníyì Adéyẹmọ ẹ mọ̀ pé mo gúdù nínú èébú kì í dẹ̀ ṣe pé mo gúdù ṣùgbọ́n lọ́wọ́ ìyẹn já focus n ta fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá ẹ ti mọ̀ ìyàtọ̀ láàrin ọlọ́pàá òro àtẹni tó jẹ́ pé he always dream about the Yorùbá every day he dream about Yorùbá every day Májàsọ́lá ń bọ̀ ní Ọ̀ṣun state láti wá ṣe ìfilọ́lẹ̀ ìrú ẹkùn irú eléyìí tá a ṣe ní Kwara láìpẹ́ yìí Ọ̀ṣun ló kàn ẹ̀yin ọmọ Ọ̀ṣun ẹ kú ìmúra sílẹ̀ fún dídé Májàsọ́lá Ìgbòho ẹ kú ìmúra sílẹ̀ o fún dídé Ìgbòho ní Ọ̀ṣun state o ẹ kú ìmúra sílẹ̀ fún ìfilọ́lẹ̀ ìrú ẹkùn níbo ẹ kú ìmúra sílẹ̀ ní Ọ̀ṣun state o ṣé ẹ ti múra o ẹ kú ìmúra sílẹ̀ fún dídé Olú ọmọ Àyìyẹ ẹ kú ìmúra sílẹ̀ fàjàgúnlá tó ń bọ̀ ní Ọ̀ṣun state o ẹ kú ìmúra sílẹ̀ fún dídé Májàsọ́lá láti wá fi ìrù ẹkùn lọ́lẹ̀ ẹ kú ìmúra sílẹ̀ lọ́jọ́ Tuesday tó ń bọ̀ ní ọ̀túnla ni o ẹ kú ìmúra sílẹ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀ fún dídé Májàsọ́lá ẹ kú ìmúra sílẹ̀ fẹ́ni tó Olúwa rán fún wa ẹ̀yin Ọ̀ṣun state tó ti bẹ̀rẹ̀ láti Ifẹ̀ Òòyè níbi ojúrere tí máa wálé ayé ẹ kú ìpalẹ̀mọ́ ọmọ yín ń bọ̀ láti wá fi ìrù ẹkùn lọ́lẹ̀ ní Ọ̀ṣun state káfíndé Ìjẹ̀ṣà Ilé-Ìṣà gbogbo Ìjẹ̀ṣà land ẹ̀yin ọmọ Ògèdèǹgbé Agbógungbòrò àti gbogbo lójú ogun ọwọ́ ìwá ni oyè yìí kan Ìjẹ̀ṣà ní èrè ọwọ́ ìwá ni oyè yìí kan o Ìjẹ̀ṣà ní èrè ọmọ mi tẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ àjòjì wẹ̀sẹ̀ àjòjì tó wẹ̀sẹ̀ níbẹ̀ ọ̀dẹ ni ẹ bọ́ra o ọmọ èrè ilé èrè oko ẹ mọ̀ sún wọn fọ̀gẹ̀dẹ̀ ẹ ṣe lálẹ́ Ìjẹ̀ṣà ẹ̀yẹ ló jẹ́ láyé àtijọ́ ọwọ́ ìwá ni oyè yìí kan o Ìjẹ̀ṣà ní èrè ẹ kú ìpalẹ̀mọ́ tó fi dé Ògbómọ̀ṣọ́ Ẹdẹ ẹ máa bá mi dárúkọ Gbọ̀ngán ẹ̀yin ti Ìrágbìjí ìlú wo ló tún wà ń bẹ ẹ mọ Ìlá Ọ̀ràngún Òkè Ìlá ìlú wo ló tún wà ń bẹ ẹ máa da ẹ̀yin ọmọ Ọ̀ṣun ẹgbẹ́ rí wọlé ẹ bá mi ṣe program yìí. Let the people know that Chief Sunday Igboho is come in Ọ̀ṣun state. Àní ntọ́lọ́run ọba mi bá ti lọ́wọ́ sí a máa dùn ún ṣe ni ìrìn àjò yẹn a máa rọ ọ̀yàn lọ́rùn wọ̀rọ̀rọ̀rọ̀rọ̀. Ẹ ti rí àrà tó máa dé yẹmọ́ dání Èkó kékeré ní tèkó wọn àti ìṣe lọ́ọ̀ṣì lẹ́kọ̀ọ́ bàbá wa ọba Jagunmólú ti Bàrígà lóyìn ṣe nǹkan lọ́wọ́ ìyẹn mi wọ́n yìí ṣe nǹkan lọ́wọ́ ni wọ́n ṣe ń bọ̀ ní Ọ̀ṣun ní Èkó Ọ̀ṣun ló kàn
ẹ̀yin tọ̀ṣun ẹ gbéra sọ ẹ̀yin tọ̀ṣun ó yá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yọ̀ọ̀kan èkìtì mo jẹ́rìí àwọn bàbá mi àtàwọn ìyá mi lẹ́kìtì wọn à ní jẹ́ kójú ó ti èkìtì ọ̀ṣun ni ijó kan mo ti sọ fún wa pé ijó àjùmọ̀jó gbogbo wa ni májàsọ́lá ń bọ̀ ní ọ̀ṣun state láti wá fi ṣe ìfilọ́lẹ̀ ìrù ẹkùn bọ́dà mi ọ̀kẹ́ owó táíwò èjìrẹ́ ará ìṣokùn adára fún yín májàsọ́lá ń bọ̀ ìrù ẹkùn ti di aníyì káyé ìrù ẹkùn ni wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ a fẹ́ ṣe ìfilọ́lẹ̀ májàsọ́lá tún fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ìrù ẹkùn ní ọ̀ṣun state àwọn ọmọ ọ̀ṣun ẹ̀ tí ìwọlé ẹ máa rán mi létí àwọn orúkọ yẹ ìjẹ̀bú-jẹ̀ṣà yes ẹ̀sà òkè yes ìmẹ̀sí ilé yes èwo ló tún wà ń bẹ̀ olòlò ìlú karowẹ́ẹ̀tì ọdẹ òmu yes have you gbaradis oh god májàsọ́lá máa pa mí bí ọtí ni ẹ̀yin ọmọ ọ̀ṣun ẹ̀já gbáradì kò yẹ wá kájọ ṣe ọ̀ṣun ló kàn májàsọ́lá ń bọ̀ ní ọ̀ṣun láti wá ṣe ìfilọ́lẹ̀ ìrù ẹkùn to be able to flush the Fulani, the terrorists out of the Yoruba land. Mo mọ̀ wọn àti sọ fún mi but a máa dọ́dọ̀ bàbá wa onírìṣà the number 1 citizen of the Yoruba land màá tún wojú bàbá yẹn lẹ́ẹ̀kejì sí last year ṣé last year láwojú bàbá last year ni màá tún wojú wọn lọ́dún lẹ́ẹ̀kan sí ẹni bá bínú sí bàbá gbígbà téèyàn bá fọwọ́ ara ẹ̀ síra ẹni ẹ gbà o kẹ́ ẹ lọ kóra yín jọ o kẹ́ ẹ ní kíní kankan so Ọ̀ọ̀ni ní bàbá gbogbo wa bàmí ọwọ́ òbòkun rémirémi thank you Ejigbo ṣe ti gbáradì ní Ọ̀ṣun state bàbá wa Àtaọ́jà tòṣogbo tìmì of Ẹdẹ tí n bá ti ń sọ àwọn mi fẹ́ máa lọ bíi àwọn Amẹ́ríkà àwọn Amẹ́ríkà that is why ni mo fi ń pe Ẹdẹ ní Ẹdẹ ènìyàn nímú ní mọ̀nìyàn ẹ̀yin ará Ẹdẹ ènìyàn nímú ní mọ̀nìyàn ìrù ẹkùn ló jẹ́ kí n mọ̀ yín o ènìyàn nímú ní mọ̀nìyàn ẹ̀yin Òṣogbo yá ìrù ẹkùn ló mú mi mọ̀ yín o ènìyàn nímú ní mọ̀nìyàn ẹ̀yin ti gbọ̀ngànìs ìrù ẹkùn ló mú mi mọ̀ yín o ènìyàn nímú ní mọ̀nìyàn Ìgbòho ń bọ̀ ẹja tuntun yáyá kátúyàyà jáde síta kátúyàyà jáde síta káwá pàdé akọni ọmọ ẹni tọ́lọ́run ọba mi gbéṣẹ́ yẹlé lọ́wọ́ tí ò wà wò kọ́ ṣe kò bá tẹ́lẹ̀ gan wá bíi àwọn useless barrister tó pera ní ìmọ̀ tó sọ wípé we get èmi barrister US imam ló sọ̀rọ̀ and we get you arrested ẹ lè kidnap èmi bẹ́ẹ̀ ṣe kidnap ta lọ lọ́wọ́ Èkìtì lèmi wà yẹ̀yẹ́ ẹ̀yin gómìnà ẹ má dákẹ́ o mo máa sọ ẹyọ kan mo ní ká ẹ sọ méjì tẹ́ bá sọ méjì ẹ sọ mẹ́rin ẹ̀yin lẹ́nilẹ̀ the emirate cannot pàṣẹ fún yín mọ́ again alúbàtà ìdáni ṣùgbọ́n àwà lọ́sùn
májàsọ́lá ò dẹ̀ bá religion wá àwọn tó ń yí ọ̀tá mùsùlùmí ni ọ̀tá kìrìsìtẹ́nì ni tẹ́ bá ti rí wọn olè ni wọ́n aláìníkanṣe ni wọ́n wọn ò fẹ́ kí ìran Yorùbá ó gbérí wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá ó dilẹ̀ onílẹ̀ ni no ẹ̀yin Ọ̀ṣun most especially ẹ̀yin ti bà mí nílé Ifẹ̀ ẹ̀yin ti bà mí Ọ̀gájá Ògúnlùsì ẹ̀yin ti bà mí di olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá káàpàtà mo ní ènìyàn ní mo ní mọ̀nìyàn ènìyàn ní mo ní mọ̀nìyàn irú ẹkùn ló tún jẹ́ káwa ríra wa o ènìyàn ní mo ní mọ̀nìyàn ni mo wáyé orin padà ni mo sọ wípé àwa ara wa ríra wa. àwa ara wa ríra wa. Irú ẹkùn Èkìtì pàdé irú ẹkùn t'Ọ̀ṣun o àwa ara wa ríra wa. Kí t'Oǹdó kó pàdé t'Ọ̀ṣun lọ́jọ́ Tuesday o àwa ara wa ríra wa. gbẹ̀gẹ́ àwa ara wa ríra wa. Ohun tó bá jọ òun la fi ń wé ohun. The only solution ní ká tètè ká túyáyá ká túyáyá síta ká wá pàdé ojúlówó ọmọ bàbá tó bí bàbá ẹ̀ ní ìran kẹrin ó wá láti Èkìtì bàbá orísun ẹ̀ gangan wá láti Ilé-Ifẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó tún tan mọ́ Ọ̀yọ́ ó tan mọ́ Oǹdó ó tan mọ́ Ògùn ká wá pàdé ẹ̀ olóyè Chief Sunday Ọmọdéyẹmọ Ìgbòho ṣá ó fẹ́ ṣe ìfilọ́lẹ̀ mo fẹ́ pariwo ẹ̀ dáadáa kí gbogbo ẹ̀yin Ọ̀ṣun kẹ́ ẹ gbọ́ ẹ bá mi ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọmọ Ọ̀ṣun ẹ bá mi pín prógráàmù yìí pé Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà the ajagun ńlá of Yorùbá land bàbá kan ní kí n má pè ní ajagun ńlá ó ní kí n pè ní ajagun ńlá Ọlọ́run tí wọ́n gbogbo oyè tán fún olóyè Chief Sunday Ìgbòho kán kó sínú apẹ̀rẹ̀ kán gbé sílé Sunday Ìgbòho lọ́rùn gan tẹ́lá gan ò lè rú ẹ wá kún wá yín ẹ̀yin onígi oró ẹ wá kún wá yín ẹ wá ọmọ kan jáde ń jọ̀wọ́n àná ó ní Ìgbòho kọ́ lọ́ọ́ ta yín ẹ lọ tú wá yín ṣe ni Ìgbòho ń bọ̀ ní Ọ̀ṣun o bàbá wa Ọ̀jájá Ògúnlùsì ó á tù wá lára o Ọ̀ṣun ni ẹ ti já pàdé Ọ̀ṣun ni ẹ ti já pàdé láti lè ṣe ìfilọ́lẹ̀ ìrù ẹkùn ẹni tó bá fẹ́ràn Yorùbá àjọ pàdé ní Ọ̀ṣun ẹni tó bá mọ̀ pé ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá lòun àjọ pàdé ní Ọ̀ṣun mo bá Májàsọ́lá sọ̀rọ̀ ní bí kan bí 1 hour ago oní bàbá Èkìtì iṣẹ́ tó lódùmarè tó gbélé ọwọ́ àwọn kábíyèsí wa tó gbélé wa lọ́wọ́ ní kẹjẹ́ ká máa rán ọ̀rọ̀ yẹn tọ́ọ̀ṣì mi ẹjẹ́ àjọ pàdé orísun wa rèé tá a bá fẹ́ gbégbé ayé àlàáfíà nílé bàbá wa a gbọ́dọ̀ mú ààbò ní ọ̀kúnkúndùn ó ti yá o ó yá bàbá wa Ògúnlùsì mo ń wo ijọ́ mo ti bọ bàbá lọ́wọ́ lójú oorun mo wo ojọ́ tí máa bọ bàbá lọ́wọ́ mi ò tiẹ̀ ní bọ̀ wọn lọ́wọ́ màá gbọ́wọ́ wọn lé orí mi ni màá wá dọ̀bálẹ̀ síwájú wọn. Ìgbà yẹn á tù wá lára o bàbá wa Àtáọ̀jà tòṣogbo bàbá wa wá Òbòkun bàbá wa Ìlá Ọ̀ràngún ọmọ yín ń bọ̀ a fẹ́ wá ṣe ìfilọ́lẹ̀ ìrù ẹkùn Sunday Adéníyì Adéyẹmọ ọmọ yín ni
kàkà kí Olódùmarè àníyè káyé ó ń bọ̀ ní Ọ̀ṣun, ìlú ti yí orí ti ṣe, ìlú yẹn ti wá yí kan Ọ̀ṣun state. Ọjọ́ túsìdeè tó ń bọ̀ yìí ni o, èní lọ́jọ́ Sunday, ọjọ́ ìsinmi, ọjọ́ ajé, ọ̀túnla ọjọ́ túsìdeè ní ẹjẹ́ àjọ pàdé Adéníyì Adéyẹmọ Sunday Ìgbòho ṣà ní Ọ̀ṣun state fún ìfilọ́lẹ̀ ìrù ẹkùn tí ò ṣe fi lé ajá lọ́wọ́. Ojú ẹkùn pọ́n, ìrù ẹkùn le. Ẹni bá jí ojúlówó ọmọ Yorùbá á mọ̀ pé lóòótọ́ lódodo agbẹ́dọ̀ ṣùgbọ́n tán pè ní ìrù ẹkùn. Bó wo àwọn kankan pè ní ìrù ajá, bó wo àwọn kankan pè ní ìrù ọ̀bọ, bó wo àwọn kankan pè ní ìrù àgùntàn, ìṣe wọn àti ìwà wọn la fi mọ̀ wọ́n, ṣùgbọ́n a níbi ìrè làwa. Àwọn kan wà kọ́kàn gbégbé ayé gbúndúkú ni they do not have vision, but we that have vision, we must work on our vision. Lára iṣẹ́ tá à ń ṣe tí àfojúsùn wa ló tún máa gbé bàbá wa wá sí Ọ̀ṣun state, olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Bó wù wọ́n kán gbà, bó wù wọ́n kán má gbà, Ọlọ́run ti fi ṣe olórí lé wọn lórí. Ẹ jájọ pàdé ní Ọ̀ṣun state. Májàsọ́lá ń bọ̀ ní Ọ̀ṣun state. Aníyíkáyé ń bọ̀ ní Ọ̀ṣun state. Àkàndá Olódùmarè ń bọ̀ ní Ọ̀ṣun state. Ó ń bọ̀, Ìgbòho ṣà ń bọ̀ ní Ọ̀ṣun state láti wá ṣe ìfilọ́lẹ̀ ìrù ẹkùn. Ẹ̀yin ìlú tẹ́ wà ní Ọ̀ṣun, ẹ̀yin brothers wa láti Èjìgbò tó fi dé Ẹdẹ, tó fi dé Ìwó olódò ọba, Ìwó olódò ọba, ọmọ àtẹ́wọ́gbọ́ láòrè. Ìwó tí ò ní kọ́kọ́rọ́, àbí ṣé mo gbà? Ìwó olódò ọba o, ọmọ àtẹ́wọ́gbọ́ láòrè. Ẹ jájọ pàdé fún ìfilọ́lẹ̀ ìrù ẹkùn. Ẹ̀yin ọmọ ìwé ẹ má fi iná sórí òrùlé sùn o, bó tẹ̀ jẹ́ pé ẹ ti fi iná sórí òrùlé sùn. Ẹ̀yin bàbá wa ní Gbọ̀ngán, ní Ìkirè, ní Ọdẹ Òmu, ìbò ló tún wà ńbẹ̀. Ẹ máa rán mi létí ẹ̀yin ọmọ Ọ̀ṣun state, ẹ máa rán mi létí Òkè Ìlá Ọ̀ràngún, óyá ẹ máa rán mi létí àwọn ìlú yẹ Òkè Ìmẹ̀sí ilé. Ẹ jájọ pàdé olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Kàkà kí Olódùmarè ládé Aláàfin ọ̀ládé adé aládégún lágbàfà láàfin, ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún, ọmọ à ń jù wọ́n lọ, kò ṣeé wí lẹ́jọ́, ìjà ìlara kì í tán bọ̀rọ̀. Eégún burúkú abitapólì lẹ́yìn. Ẹ jẹ́ kó ní kálukú wa máa wá oríkì fún Sunday Igboho. Ẹ máa àtàṣì oríkì tẹ́ bá ti mọ̀, ẹ máa àtàṣì ẹ mọ́. Eégún burúkú abitapólì lẹ́yìn, aláyàmọ́ lálẹ́ ni. Ọmọ bẹ́wúrẹ́ yín bá sọnù ẹ wá, ó ń bọ̀ ní Ọ̀ṣun. Bágùtàn yín bá sọnù ẹ wá, mo ló ń bọ̀. Tó bá jẹ́ ọmọbìnrin tó níwájú tó lẹ́yìn, tó pupa bẹ́rẹ́bẹ́ tó dúdú bí adúmáradán, bó bá kọjá níwájú ilé àwọn aládìgún, wọn máa ń fi irú wọn ṣaya ni. Ẹ mọ́ wá. Ó ń bọ̀ ní Ọ̀ṣun state. Kíṣẹ́ yẹn lè rọ gbogbo wa lọ́rùn. Iṣẹ́ ìrù ẹkùn kó túbọ̀ lè máa tẹ̀síwájú. And I want everybody, tẹ́ ẹ bá jẹ́ ojúlówó ọmọ Ọ̀ṣun, I want you to be in support of this program. Àwọn tí ó gbàlejò gbogbo state nílẹ̀ Yorùbá pátápátá, àwọn Kwara ń bọ̀, àwọn Kogi ń bọ̀, àwọn Èkìtì ń bọ̀,
àwọn Oǹdó ń bọ̀, àwọn Ọ̀yọ́ ń bọ̀, Ògùn ń bọ̀, Èkó ń bọ̀. ẹ jẹ́ àjọ gbáradì ká wá polongo ìlú ẹkùn káàkiri gbogbo Ọ̀ṣun state, ká wá polongo ọmọ ládéládéládé káàkiri gbogbo Ọ̀ṣun state pé Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún ó ń bọ̀ láti wá ṣe ìfilọ́lẹ̀ ìsọ̀kalẹ̀ Gba ìlú ẹkùn ní Ọ̀ṣun state. táwa fi ìfilọ́lẹ̀ ìyẹn ló máa tẹ́ wa lọ́rùn jù. ẹni tó fi ilé àtọ̀nà ẹ̀ lẹ̀ tó ní Yorùbá lòun ọ̀ máa sìn, pé Yorùbá lòun ọ̀ fi ṣiṣẹ́ fún, pé inú ò lè dùn ká máa pa ọmọ Yorùbá bí ẹni pẹran. And let me tell you one thing, wọ́n pe ìlú kan ní Ìgbómìnà Èkìtì Kwara, majority of them ti wà ládó ń bí báyìí, majority of them ti wà ní Ọ̀tún, majority of them ti wà ní Ayétòrò, majority of them ti wà ní gbogbo ilẹ̀ Ìmọ̀ba. wọ́n ti fìlú wọn lẹ̀, wọ́n sákò nílùú. láyé àtijọ́ onílé ló máa ń lé àjòjì kúrò ní ìlú, but lóde òní àlejò ló máa ń lé onílé kúrò ní ìlú. That is why God permit and give Sunday the authority láti mú ìpinnu àwọn ọ̀tá ṣẹ lórí ìran Yorùbá pé onílé gbẹ́dọ̀ jèrè. And I want every one of us to support this motion. kábàá lè rọ́nà lọ. Májàsọ́lá ń bọ̀ ní Ọ̀ṣun o, Ìgbòho ṣá ń bọ̀ ní Ọ̀ṣun fún ìfilọ́lẹ̀ ìlú ẹkùn. Ọ̀ṣun state chapter of ìlú ẹkùn Májàsọ́lá fẹ́ wá filọ́lẹ̀ ní ọjọ́ Tuesday. bẹ́ẹ̀ ni mo máa ń ṣe program nígbà kan tí mo bá ń dárúkọ àwọn commander state kọ̀ọ̀kan. ẹ lọ wo àwọn program tí mo ti ṣe sẹ́yìn, ẹ píkì nọ́mbà commander àti twice Ọ̀ṣun state. ẹ mẹ́jẹ kẹ́nikẹ́ni ó tàn yín jẹ o. kò lè wá bọ́n ṣe sọ pé Májàsọ́lá ò lè wá sí ti Kwara nìyẹn, àjẹrí wọn àbórí wọn, torí pé ìran ìkéke ní máa ń lékè igi wọn, ìran òṣìbàtà ní máa ń lékè odò. bẹ́ẹ̀ náà ni Májàsọ́lá máa ń lékè àwọn ọ̀tá wọn. ẹ má gbàgbé o, Ọ̀ṣun ẹ máa gbáradì, Ọ̀ṣun state general ẹ máa gbáradì fún olóyè Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá ní ọjọ́ Tuesday tó ń bọ̀ ọ̀túnla yìí. ọjọ́ Tuesday tó ń bọ̀ ọ̀túnla yìí ni o, kì í ṣe Tuesday tó ń bọ̀ lọ́hùn o, Tuesday ọ̀túnla yìí ni o. Today is 2nd, ọ̀la is 3rd, jọ́mẹ́rin on the 4th ní Ọ̀ṣun state. ẹ̀ ń béèrè pé ibo la ti máa pàdé Májàsọ́lá, ibo la ti fẹ́ pàdé Májàsọ́lá bí ó jẹ́ Ọ̀ṣun la ti máa bẹ̀rẹ̀ ìrìn àjò. bí ó bá dẹ̀ yí padà ẹ̀ tún gbọ́ lẹ́nu èmi náà, bóyá ọ̀dọ̀ bàbá wa Onírìṣà olórí aládé la kọ́kọ́ máa yà. bàbá promise mi lówó wọn tí ì fún mi, bóyá Májàsọ́lá máa kọ́kọ́ jẹ́ kí n lọ gba owó lọ́wọ́ bàbá mi náà. orí wọn ti wú. ìgbéraga ní ìṣíwájú ìparun o. mo ti sọ fún yín, ẹ̀yin ọmọ kéékèèké, ẹ̀yin ọ̀dọ́ ìwòyí, pé ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ ẹ jẹ́ á máa fa ọgbọ́n yọ nínú ẹ̀. bí ìṣẹ̀lẹ̀ kan bá ń ṣẹlẹ̀, ṣé ẹ̀ ń gbọ́ mi bí? ẹ jẹ́ kí ọgbọ́n tá máa mú bẹ̀ àti làákàyè ní jẹ́ kó pọ̀ jù. à ń sọ fẹ́ yan ọmọ ìsìn yẹn má wùwà ìgbéraga. ìgbéraga ni ìgbéraṣánlẹ̀. ìgbéraga máa ń tẹ̀yàn láwùjọ ni. ìgbéraga máa ń mú kéèyàn wọ ẹ̀yìn kó má rí èèyàn kankan lẹ́yìn o mọ́. iná ìgbéraga máa ń jó wùrùwùrù tá a dá wáyé, tẹ́ bá ń gbọ́ òhó ṣùkùṣùkù dá wáyé. ìgbéraga máa ń mú kí ènìyàn ní ọ̀tá púpọ̀. ìgbéraga máa ń sọ ènìyàn di ọ̀tá àlù. ìgbéraga máa ń sọ ènìyàn di yẹpẹrẹ láwùjọ. ẹ wá nǹkan kan ṣe sí wàá yín.
ẹ wá nǹkan kan ṣe sí ìwà yín. Ẹni tó joyè làpálàpá tó ní oyè tó ń jẹ ojú oyè ọba bòmíì lọ, ẹ wá nǹkan kan ṣe sí ìwà yín. Ìwà burúkú tí ń bẹ lọ́wọ́ yín ló jẹ́ kí gbogbo ènìyàn máa sá fún yín. Àrùn kan wà tó jẹ́ pé baba ńlá àrùn ní tọ́pọ̀lọpọ̀ nínú wa ò mọ̀. Ẹni tó bá ti ń sọ pé mo mọ̀ tán, ẹni tí ò bá ti ń gbàmọ̀ràn èèyàn, irú ẹni bẹ́ẹ̀ ti kú tán nígbà tó wà láàyè. Ẹ wá nǹkan kan ṣe sí ìwà yín o. Májàsọ́lá ti fi ìwà gbayì lọ́wọ́ ọmọ Yorùbá. Májàsọ́lá surrender himself for the service of the Yoruba race. Kì í dẹ́ ṣe pé owó ló ń wá, kò wówó. Nígbà tó wà ní Kútọ́nù àtìgbà tó tún dé yìí, ìmọ̀ ń ná owó ẹ̀ lérí ọ̀rọ̀ Yorùbá ni. Torí ẹnìkan torí ọ̀la ni. Àwọn bàbá wa jọ̀wọ́ àná, wọ́n ní òní jẹ kọjá ikú ẹ̀. Àti rí olówó kan rí tó lówó gan-an tó wọ mọ́tò méjì papọ̀ lẹ́ẹ̀kan. Ó lè tún káàkiri inú ilé. Ṣùgbọ́n àti ìgbọ́rí pé olówó kan níbi tó lówó dé ó wọ mọ́tò méjì papọ̀ lẹ́ẹ̀kan. Àti ìgbọ́rí pé olówó kan ní owó ó súnlé méjì papọ̀ ní ẹ̀ẹ̀kan ṣoṣo. Kò ṣẹlẹ̀ rí. Ìwà ni kẹ́ ẹ wá. Ìwà ló máa ń mú káyà àwọn ènìyàn rántí ènìyàn nígbà tí èèyàn bá lọ tán. Mo débì kan lẹ́ni mo ti dárò bàbá Awólọ́wọ̀ pé Awólọ́wọ̀ lọ. Mo ti débì kan lẹ́ni mo dárúkọ Pa Adékúnlé Ajáṣin. Mo ti débì kan lẹ́ni mo rántí Colin John Ayọ̀ Àríyọ̀. Akọmọdé mọ́ra, akágbà mọ́ra. Ìjọ tó bá ti dé sílé, a máa ń sọ lé wọn di báràkì ni. Yes. Mo ti dílé ní ó mú mi rántí bàbá Gani Fáwẹ́hìnmí. Mo ti rántí lot of our heroes, bàbá Táíṣó Láàrin, bẹ́ẹ̀ kọ́ra Sọ́nkùtì. Ẹ wá nǹkan kan ṣe sí wàá yín. Ẹni tẹ́ ń wò gẹ́gẹ́ bí ọ̀tá pé ó fẹ́ lo ògo yín kò rí ti yín rò. Ìwà yín ló ń gba ògo, ìbá ògo tẹ́ ẹ ní, ìwà yín ló ń gbà dànù lọ́wọ́ yín. Ẹ tún rí àrà tí ó tún ṣẹlẹ̀, ẹ tún rí màjíìkì tí ó tún ṣẹlẹ̀ ní Ọ̀ṣun pé Májàsọ́lá ń bọ̀ ní Ọ̀ṣun state. Ẹ jájọ tú yáyá jáde síta o. Ẹ̀yin ọmọ Òṣogbo òròkì, ẹ jájọ tú yáyá jáde síta ká pàdé Májàsọ́lá fún ìfilọ́lẹ̀ ìrú ẹkùn security network tó ṣòro fi lé ajá lọ́wọ́. Ojú òní tì yín, ara òní ni yín, ẹ kú ìsinmi ẹni. Ẹ má gbàgbé o, Májàsọ́lá ń bọ̀ ní Ọ̀ṣun. Májàsọ́lá ṣe kí ni? Ó ń bọ̀ ní Ọ̀ṣun state fún ìfilọ́lẹ̀ ìrú ẹkùn. Remain blessed. A kú ìsinmi ẹni.